ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Jídé Mọ́rúnfólú oníròyìn ẹ gbọ́ ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 9 tí fífi ẹnu konu iléeṣẹ́ sí iléeṣẹ́ láti wá ojútùú sí àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ dídá iléeṣẹ́ aládàáni sílẹ̀ ní òmìnira láti kọ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná láìsí ìdíwọ́ láti iléeṣẹ́ ìjọba àpapọ̀. Mínísítà fún iléeṣẹ́ mọ̀nàmọ́ná Joseph Tegbe ni ó jẹ́ alága ìgbìmọ̀ náà. Ládéyọrí rẹ̀ ni títẹ̀síwájú láti máa ṣe ìpàdé, ṣíṣetán láti gbé ìpinnu àbájáde ìfẹnukonu wọn léde àti láti fi àtìlẹ́yìn fún lílọ geere òfin ọdún 2023 ti iṣẹ́ mọ̀nàmọ́ná. Ìgbìmọ̀ náà ní ọ̀sẹ̀ 4 tí wọ́n sì ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ náà kàn àti láti pín ojútùú pẹ̀lú ara wọn láàárín àkókò tí wọ́n fún wọn. Lára akitiyan láti dènà olè jíjà àti dídá ìdọ̀tí sí òpópónà márosẹ̀ Èkó sí Calabar, ìjọba àpapọ̀ ti bá àwọn agbófinró ẹkùn ti Èkó fọwọ́sowọ́pọ̀ láti gba àwọn ọ̀dọ́ bíi 40 ṣiṣẹ́ láti ṣe ìrànwọ́ fún akitiyan ààbò tí ó ń lọ lọ́wọ́ ní òpópónà náà. Àfojúsùn Nàìjíríà láti kọ́ àwọn òṣìṣẹ́ tí ó lè figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lágbàáyé gba ìwúrí gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún òṣìṣẹ́ Industrial Training Funds ITF pẹ̀lú ìrónilágbára àti ìbáṣepọ̀ pẹ̀lú àjọ ètò ẹ̀kọ́ àpapọ̀ fún iṣẹ́ kíkọ́ National Board for Technical Education láti pajú ààlà tí ó wà láàárín ẹ̀kọ́ kíkọ́ ní yàrá ìkàwé àti àwọn ohun tí ibiṣẹ́ ń béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ dé. Adarí àgbà ẹkùn iléeṣẹ́ Nigerian Television Authority Ibadan Network Center Taiwo Ìtẹ́rọ̀gbà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ṣe pàtàkì kí gbogbo iléeṣẹ́ náà tí ó wà lábẹ́ ìṣàkóso ẹkùn náà láti fira wọn jìn fún àṣẹ gbòógì ti iṣẹ́ ìjọba ní ẹ̀ka ìròyìn amóhùnmáwòrán kí wọ́n sì mú ẹ̀rọ ìgbàlódé kí akọ́ṣẹ́mọṣẹ́ àti yíyanrantí níbi ṣíṣeṣẹ́ lọ́kùnkúndùn. Ó fi eléyìí léde níbi ìpàdé oṣù mẹ́ta tí àwọn aláṣẹ iléeṣẹ́ NTA tí ó wà lábẹ́ ìṣàkóso ẹkùn àárín gbùngbùn Ìbàdàn tí ó wáyé ní NTA Ìjẹ̀bú-Òde. Ẹ gbọ́ ìròyìn náà láti ẹnu Káyọ̀dé Ọlálóṣù. Níbi ìpàdé náà ni a ti rí gíwá iléeṣẹ́ móhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA lẹ́kùn Ìbàdàn, àwọn adarí iléeṣẹ́ náà láwọn ìpínlẹ̀ àti àwọn alámòjútó iléeṣẹ́ náà tó wà láwọn agbègbè láti jíròrò lórí ọ̀nà à ń gbé gbà fún ìlọsíwájú ìgbóhùnsáfẹ́fẹ́, ṣíṣe àgbéyẹ̀wò àwọn ìṣòro tó ń kojú iṣẹ́ àti ọ̀nà láti jẹ́ kí àmójútó tó péye kó gbilẹ̀ lẹ́ka ìgbóhùnsáfẹ́fẹ́. Nígbà tí ó ń sọ̀rọ̀, gíwá iléeṣẹ́ NTA lẹ́kùn Ìbàdàn Táíwò Ìtẹ́rọ̀gbà jẹ́ kó di mímọ̀ pé èrèdí ìjókòó ìpàdé yìí ni láti jẹ́ kí iléeṣẹ́ NTA kó gòkè àgbà sí i. Lábẹ́ iléeṣẹ́ Network Center ti ìlú Ìbàdàn, lábẹ́ àṣẹ àti ìdarí mi, ó jẹun tó ṣe kókó láì kọ́kọ́ wo gbogbo ohun tá a ti ṣe látẹ̀yìnwá láti bí oṣù 3 sẹ́yìn pé ibo la ti ṣe dáadáa, ibo ló kù díẹ̀ káàtó, tí èròǹgbà sì ni wípé àwọn ibi tá a ti ṣe dáadáa ká túbọ̀ gbìyànjú sí i, àwọn ibi tó jẹ́ pé kùdìẹ̀kudiẹ wà ká rí wípé a ṣiṣẹ́ lórí ẹ̀. Gíwá náà tẹ̀síwájú láti rọ àwọn adarí láwọn iléeṣẹ́ NTA tó wà lẹ́kùn Ìbàdàn láti fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè bí iṣẹ́ ṣe ń yá sí, kí wọ́n sì rí i pé ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ tòde òní fẹsẹ̀ múlẹ̀. Ọkọ̀ gbàríjọ gẹ́gẹ́ bí àwọn adarí, ó yẹ kó jẹ́ ìwúrí àti ìdùnnú fún àwọn òṣìṣẹ́ tó pé ọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú iṣẹ́ tí ó kàn wọ́n gbọ̀ngbọ̀n òun náà ni tí àwa jíròrò. Àwọn adarí láwọn iléeṣẹ́ NTA lẹ́kùn Ìbàdàn wá fi ìdánilójú hàn pé afẹnukò níbi ìpàdé náà ni àwọn ní ìgbàgbọ́ pé yóò so èso rere tí ìṣọwọ́ṣiṣẹ́ pẹ̀lú ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ òde òní yóò sì fẹsẹ̀ múlẹ̀ níléeṣẹ́ NTA. Kan wà tó jẹ́ pé wọ́n sọ fún wa nípa ojúṣe àwa gẹ́gẹ́ bí adarí, àwọn nǹkan tá a máa sọ fún àwọn ọmọlẹ́yìn wa àti bí a ṣe lè rí dájú wípé wọ́n ń tẹ̀lé àwọn nǹkan tí à ń sọ yìí kí iléeṣẹ́ NTA kó fi lè gbèrú sókè sí. A ti mọ̀ ní
iṣẹ́ gidi a dẹ̀ gbọ́dọ̀ ṣe. Àwọn ọ̀gá wa wọ́n tún sọ nípa pé kí àwọn ojúlówó ètò kó máa wà lórí afẹ́fẹ́. Àwa náà ti gbáradì láti ṣe. Ìdánilójú ni pé èrèdí ìpàdé yìí yóò mú kí iléeṣẹ́ NTA túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí i gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó níyì jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Káyọ̀dé Ọ̀làdòṣù ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA. Láti fi ìtàn balẹ̀ fún mímúṣẹ èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ọrọ̀ ajé tírílíọ̀nù $1 owó òkèèrè fún Nàìjíríà, àwọn adarí oníṣòwò àti aṣojú ìjọba fún ìbáṣepọ̀ àlàáfíà láàrin àwọn orílẹ̀-èdè ti pinnu láti fìmọ̀ ṣọ̀kan láti so àwọn ohun èlò àìṣẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ohun àmúṣagbára ìdásílẹ̀ ti orílẹ̀-èdè Indonesia fún òwò láàrin orílẹ̀-èdè méjì tí ó mú àǹfààní bá wọn. Eléyìí wáyé níbi àpéjọ olókòwò ti Triple Pillar Consulting Limited. Àwọn olùgbérárugẹ gbọ̀ngàn kátàkárà orílẹ̀-èdè Indonesia àti àjọ kátàkárà ìdásílẹ̀ ìwakùsà àti ọ̀gbìn ti ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin tí í ṣe olú ìlú Kwara. Ẹ̀yin ará, bí ọkọ̀ rí òkun tó rí ọ̀sà yóò padà sí èbúté. Wọ́n bá ìròyìn ta fún láṣẹ lẹ́nu ó dùn ọ̀la nípa oore ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ó dòrò kásùn rí. The Bible says, seek ye first the kingdom of God and his righteousness. The rest shall be added unto it. This is what our program, The Lord's Message, anchored by his servant, Modupe Adeye, which will be coming to a film player on this channel this Saturday, starting from 6 p.m. to 6:30 p.m. The spirit-filled program, The Lord's Message, is packed with God's blessing, deliverance, upliftment, breakthrough, salvation, and faith for life. To enjoy all these benefits, join us on the program, The Lord's Message, on NTA Ijebu-Ode. You are blessed. God so loved the world that he gave. اهدنا الصراط المستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله